This movie you're about to watch is a very powerful and interesting movie, Orishawele. Please, I want to beg you, make sure you watch it from the beginning to the end. Number 2, if you have not yet subscribed, please click on the subscribe button and then hit the bell icon for notification. Send us your comments and we will reply your comments. See you in the movie. Bye. Ibi ìjà àlẹ̀kùn ọ̀tún. Àwa ni o. Àwa ni. Ọmọye. O kárí yóò dà fún ọ. Yóò dà fún ọ. Ọmọye. O kárí yóò dà fún ọ. Ọ ní CS. Ádámù gan-an. Ká tó lè mọ̀ pé ìhà yìí ni àdúgbò rẹ. Ṣé kò wá sí tí mo rí? Ọ sì já wọlé náà. Ẹ fẹ́ wọlé àná. O kárí. Ẹ rà o. Àdúgbò lọ́wọ́ lójú àti. Ẹ̀yin olóyè. Oyè bíi. Ọmọye. Mo máa rí ṣé kò sí. O kárí yóò dà fún ọ. O kárí kó má bàa sí náà ni àmọ̀nà bí ní Ọ̀yọ́. Ẹ̀mú bí bó ṣe rí wa ó yẹ kó ti yé ọ. Ọmọye. Tìtorí kíní náà ló tún jẹ́ àwa bá ọ. Ìwọ ló ní orí àpèrè bàbá rẹ ni. Orí àpèrè bàbá rẹ ni. Kò sì bàjẹ́ láyé ológbò kò bàjẹ́ láyé àrẹ̀sà kò sì ní bàjẹ́ lẹ́gbà tiẹ̀. Ìgbà tá a gbé fàjẹlẹ̀ tí gbogbo wa pẹ̀rọ pọ̀ wọ́n ní wọ́n ní kíní ìtọ́sí. Wọ́n ní tó o bá gorí àpèrè bàbá rẹ eku ọmọ ké bí eku ẹyẹ ọmọ ké bí ẹyẹ ọmọ èèyàn sì máa fọ̀n bí ọmọ èèyàn. Láti wá pàmò pẹ̀pẹ́tọ̀ tókè bá kọ̀ tó bá lóun wà bá mọ̀ gan fún rárá rẹ̀ yóò kún délẹ̀ yóò wà bá òkè náà láti wá pàmò pẹ̀pẹ́tọ̀ káwá rí o. Wá wo láti ìgbà tí kábíyèsí tó ti papòdà ńṣe lórí àpèrè ńṣe ló ṣòfò. Ó ṣòfò. Kò sí yẹ kó rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Àwa àwo lọ́tún àwo ló sì nígbà tá a gbé fàjọlẹ̀ wọ́n ní ìwọ ló tọ́ sí. Òun ló tọ́ sí. Dákun ìwọ ló tọ́ sí. Báwo ni ká tó dé bí ìyà tó jẹ wá ipò. Bẹ́ẹ̀ni. Ìyà tó jẹ wá ipò. Ọmọye. Fún díẹ̀ yìí ìwọ ni kí ní ìtọ́sí o wọn sì nífẹ̀ẹ́ lómi sí. Àṣẹ. ẹlẹ́nu ìjẹsẹ̀ agbára ilé gbà. Àṣẹ. Ọmọye ìwọ ló ní kíní yìí o ìwọ ló ní ìwọ ló tọ́ sí a sì fẹ́ kọ́ gbà sí alẹ́ nu ọmọ ò ní kọ̀rọ̀ sí ọ lẹ́nu. ó ti gbà ọmọ dáadáa ni. Tí n bá wò ó láti abúlé come down to Lagos. Wàhálà ìpọ̀ ìdààmú ìpọ̀ mọ́tò lẹ́ máa gùn o. Kódà ńgbà débì kan a tún fẹsẹ̀ rìn ká tó rí mọ́tò wọ̀. Òótọ́ ni. Ok ẹ fún mi ní àkáǹtì nọ́mbà yín. Ìyálóde ń bẹ ọ wí. Ìwọ ní bá wí bí wọ́n lọkùnrin. Ìyálóde. Bọ̀dà ṣé ẹ fún mi lákáǹtì nọ́mbà. Ìyálóde fún mi lákáǹtì nọ́mbà. Ọmọye àbí ọ̀run tá à ń bá wà yìí kò tí ì yé o ni a ní kíní rẹ nẹ ìwọ ló ní. Ọ̀kan náà la ń sọ wọ́n ní ẹ fún mi lákáǹtì nọ́mbà yín. Kódà bóyá èyí ni ó jẹ kó sọ̀rọ̀ ẹ̀wọ̀ fún tọ̀dọ̀ rẹ̀. Fún tọ̀dọ̀ rẹ̀. Ìyálóde a ní fún tọ̀dọ̀. Sórí ti tọ̀dọ̀ mi.
ó ti dojúrú. Ó dojúrú. Ọmọ bá ń fọ́ǹtì. Ó ti dojúrú. Fọ́ǹtì. Ó yá. 42. Okay. 02. Okay. Okay. 45. Okay. 98. Okay. 51. Ayé ọ̀tún, èyí ni ó mú ẹ lọ. Wait now. Zenith. Zenith. Èyí ni ó mú ẹ lọ. Kari. Ó rí pójú ẹ̀ gan, ó tó wá wálẹ̀. Ọbànjọ́. Bànjọ́ yé. Òun náà. Okay, mo ti send 100,000 sí. Bẹ́ẹ̀ ti rẹ́ rí o kárí ìdí nìyẹn tí mo fi sọ pé ìwọ ló yẹ ń tọ́ sí. Ó ní àpẹẹrẹ yóò sì gbé ọ. Ayífóyè ló máa gbé ṣe. Ẹyin yóò dáa fún ọ. Okay. Tí ẹ bá ti ṣe tán ẹ bá mi ti ìyàgò. Ọmọ òye tó ń lé wa ni. Mi ò lè yín, mo ti transfer mọ́tò sí yín, ẹ̀dẹ́rẹ́ ti máa lọ. Ẹyin ní ká mọ̀ lọ. Ọmọ òye. Tó bá ti yá yín. Ká mọ̀ lọ. Ká mọ̀ lọ. Sọ̀rọ̀ ayé mi lóde. Irú ló wọn ò kéré. Àgbègbè tó ń dókè mẹ̀sì tí ń pè ní. Ìyálóde mo sì sọ fún ọ. Mo sọ fún mo ní ìwà bí ó ní ọ̀tún lo ò gbọ́dọ̀ máa ń ṣe bẹ́ẹ̀ o jẹ́ à ń ṣe báyọ̀. Bó ti ráyè mi lóde, èmi odidi ọ̀tún lù ní mo kà àbùkù tó le tó báyìí. Ọ̀tún nínú ọ̀bà tán lásọ, èjì tán lè kán náà. Lẹ́yìn tó ti táyì. Lẹ́yìn tó ti táyì. Jẹ́ ń wọlé lọ́ba. Ọ wọlé lọ́ba. Jẹ́ ń lọ́ba. Àmọ́ kí wọ́n gbọ́dọ̀ ní máì lọ. Èmi jẹ́ ń lọ́ba. Lẹ́mi. Gbọ́dọ̀ lọ tún o. Yóò dùn mí tó o bá lọ mọ̀ bọ̀. Ọba mi lábà. Ọmọ òye. Ọmọ òye. Tí bá ti máa wò tí ò ní sọ́ba lórí àpẹẹrẹ náà ni. A sì máa wúra wá rán nù lùí. Ṣé bẹ́ẹ̀ ṣe máa wò rẹ̀? Ẹ má jẹ́ lóyún ọba jẹ. A lè forí àpèrè bàbá wa yìí lẹ̀ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ yìí kẹ́ ọkọ̀ kí ní kọ̀ọ̀kan gbogbo aláàbẹ̀jọ kan. Gbogbo àdó Ìyálóde kí lẹ bá bọ̀ kí là bá bọ̀ fún mi lẹ́sìn tẹ́ ẹ bá bọ̀ látọ̀dọ̀ ọmọ lọ́hùn. Irú lòun ọ̀tẹ̀ rí o. Àfìgbà tó ń dókè mẹ̀sì tí ń pè léègbé o. Akàbùkù lọ́hùn o. Aka àbùkù. Nǹkan mi ìbá tún wà ní àbùkù akàn. Bẹ́ẹ̀ mo sọ fún lóun náà. Bá a ṣe dé Èkó báyìí tá a dẹnu ọ̀nà lé rẹ̀ gbẹ́ngbẹ́ngbẹ́ngbẹ́ngbẹ́ngbẹ́ngbẹ́ ní ọ̀tún tiẹ̀ dùn tóun ń yọ̀. Bẹ́ẹ̀ tiẹ̀ rí. Kálẹ̀ bèrè ẹ wọlé o pàṣẹ wọlé mi. Tí ọ̀làjà kò ní. Ọ̀làjà lé gbé èmi sì kì í gbọ́dọ̀ kúkú mà bẹ́ẹ̀ nù tẹ̀mí èdú ọmọ kìíní ọmọ kọ̀sáàkì dáadáa ọmọ òye níta bá wà rẹ o mo bá gbé àlàyé ọ̀rọ̀ kalẹ̀ ìlú kò sí ẹni ọ̀tún náà lọ́nà bá tẹ́wọ́ gbà mọ̀ lẹ́nu bàbá dúró náà bàbá ní tẹ́ ẹ bá ṣe tán ẹ̀bùn tilẹ̀kùn lọ ó sì mọ̀ pé ọ̀tún lágídí jábọ̀ òpin ìwé ohun káwa ohun sùúrù náà láàrin bó ṣe lókun wọn wọlé báyìí ọkàn gbá ti wọlé ni nàìjíríà kò sí ní fún sùúrù mi tí mo fún sùúrù mi. Bọ́lá ṣe jẹ́ mi tí kò wá fún ọ ní ẹ̀rọ ẹ̀fọ́ nọ́mbà rẹ ni ṣé o fún náà ti gba fún nọ́mbà rẹ ni. Mo wọlé mo gbà á. Ọgbà. Mo gbà á sùúrù mo fi fún un mo sì fi gbà lọ rẹ. Fún mi nọ́mbà rẹ kò gbọ́dọ̀ gbómi kó lóun ògbó yìí. Bẹ́ẹ̀ni wọn náà ń pọ́nra rẹ lẹ́nu. O kún ọ̀wé yẹn tí mo jẹ́. Ó ń pọ́nra rẹ lẹ́nu. Ọmọ pínlẹ̀ sí ọjọ́ nìyí. Ọlọ́mọ. Ó sẹ́mu 69. 69. 15. Farabalẹ̀ pé. Sábà gbọ́. 59. 81. 30. Ṣé nọ́mbà rẹ nù. Nọ́mbà ẹ̀ ni. Jẹun. Ọ̀dà. Wọ́n lọ jábọ́ síbò mí. Nọ́mbà ẹ̀ ni ó gangan ni. Nọ́mbà ẹ̀ ni lóun jí wí. Mo máa ń enjoy èyí tí mo bá ti wá sọ́dọ̀ ẹ báyẹn. Ibi tí mo ń lọ yìí gan ló wà ìfẹ́ important ni. Bàbá sì lọ. Ọ̀nà nọ́mbà lélẹ̀ yìí. Hello. Hello. Ẹ ra sa ọ. Èmi ni Ọmọlá. Oyè bí iye mi ní glucose tìlú Alárogun ni. Ok. Olóyè. Ẹ kújọ́ mẹ́ta. Àwọn ọmọ ń kọ́. Ọmọlá
nípa ọ̀rọ̀ tí àwọn ìyálóde àti ọ̀tọ̀ wá sí náà ló jẹ́ kí n torí àlàyé wọn yóò kò yé dáadáa ní ṣùgbọ́n kó fún lẹ́rọ̀ ìbánisọ̀rọ̀ rẹ wọ́n lè ṣàlàyé dáadáa ọmọlá. ó tiẹ̀ da àsìkò tẹ́ pè sí inú mi dùn because mo ti ń wá the right time tẹ́ máa pè mí. ọ̀kadì. ẹ wo bí tábà tó bí ìpọ̀rípọ̀kú yín dáa tẹ́ mọ̀ pé ẹ fẹ́ jèrè ọmọ yín tábà bí yín dáa kẹ́ ẹ tó nọ́mbà yìí ìpele kan sí. sọ̀rọ̀ yẹn lè fún máa jọba ni mo ní pé mi ò jóye wèrè tá ń pè mí fún what's the meaning of all this ayé dẹ̀ máa bàjẹ́ ni ẹ máa sọ orí burúkú mi tẹ́ wà ní. iye ẹ̀sẹ̀ mo ní mi ò jọba sọ̀rọ̀ yẹn ni. ẹ wọ kò ní dá fún yín bí tẹ́ wà kò ní dá fún yín. olórí burúkú mo sọ fún yín pé mi ò ṣe nǹkan láyé yín sẹ́ni mo gbẹ̀yìn olóyè tẹ́ wà bẹ́ẹ̀ tí bá tó ní tẹ́lifọ̀dì pè mí nú yín tẹ́lifọ̀dì pè mí mo sọ fún yín léde last time tẹ́ gbúdọ̀ pè mí èpè máa fi bá ti yín jẹ́ orí yóò dáa. mo sọ fún pé ká bá pè mí torí pé kí wá jóye wèrè kan ẹ dákun sẹ́tẹ̀ bá tábà fi nǹkan lọ yẹn tẹ́ bá sọ pé mo ṣe sọ̀rọ̀ yẹn ni ayé dẹ̀ máa bàjẹ́ ni ẹ máa sọ orí burúkú mi tẹ́ wà ní. tábà tó bí yín dá tó bí ọ̀pọ̀ nípa kí ọmọ yín dá kẹ́ tó pè mí anybody yín àtọlóye kankan mi fẹ́ gbọ́ pé ẹ pè mí lórí oyè wèrè kan pé kí wá jọba ọba òsìwò ok ẹni tẹ́ fẹ́ báyé ẹ̀jẹ̀ lẹ́ wá bì ẹni tẹ́ fẹ́ báyé ẹ̀jẹ̀ lẹ́ wá kò ní dáa fún yín ibikíbi tẹ́ bá wà lónìí kò ní dáa fún yín. kí ló dé ó lè tó báyìí ni. ayé tẹ́ bá bàjẹ́ ni kẹ́ ẹ tó bá tún bí i dá ẹ tó pè mí. sùúrù kí ló ní sọ́gbọ́n tí wí ni. máa wọ̀n wọn pípù kẹ́ ẹ. kọ́ọ̀lù yín ṣépè fáwọn èèyàn báyìí kí ló ṣẹlẹ̀ ta ló ń pín ilẹ̀ tó ń ṣépè fún bẹ́ẹ̀ yẹn. dúró kò lè yí ẹ pè mí pé kí wá jọba mo dẹ̀ ní no mi ò jẹ́ is it compulsory. wọ́n ní kó wá jọba ọ̀dẹ̀ sọ pé ò jẹ́ náà just like that. ok sọ fún mi ṣé ohun tó bá wù yàn kọ́ léèyàn máa ń ṣe. bí yóò máa jọba báwo ló ṣe máa sọ fún mi pé ò jọba ó máa jọba tẹ́mi náà máa ṣe olórí náà. ok ìwọ fẹ́ jó lórí kémi lọ fẹ̀mí ara mi wéwu kí n lọ para mi dà right. lórí ọba. kò lè yẹ. ṣé bó bá ní ṣe bó bá ìlú kan ni mọ̀rọ́fà gan tó bá yẹ kó tẹ̀ wá sọ pé kó jọba olóòjọba kò yẹ kó máa ṣípè fún ọ bàbá yẹn dàgbà náà àti ìfúnṣàpọ̀ tó ń pe ọ̀tún òsì àti àwọn bàbá yẹn ti dàgbà kò yẹ kó máa ṣípè fún wọn náà. ok àwọn bàbá yẹn ti dàgbà ní kémi lọ fi ẹ̀mí ara mi wéwu kò lè yẹ má wọrí kò lè yẹ. kí ni ò lè yé mi bẹ́ẹ̀. ti ẹsẹ̀ bí wọn torí pé ọjọ́ tí wọ́n wá yẹ tí mo ìyálóde ti gba nọ́mbà mi ń sìn wọ́n ti ní access pé àwọn lílà tí máa pè mí all the time kò sí problem ẹbí wọn kọ́ tó wọ̀ bá yẹ wà bá bíbí tá lọ. bí ìjọba máma bí mo ti máa ń bínú jù. kò sí wàhálà. dúró jàre náà ó dé dúró dé mi ó ti máa ń bínú jù. ìyálóde ọmọ rẹ sọmọ o bó ṣe mẹ́rin mo ti rò pé yóò sọ nǹkan gidi ni ọ̀sẹ̀ dẹ̀ndẹ̀ pé ọ̀sẹ̀ fún ọ. fún yín ni fún wa ni ọ̀sẹ̀ pè débi pé ó lè mi nìkan kí mo lè pé ó ní ìwọ ìyálóde tó lọ fún mi nọ́mbà ó ní ìwọ lọ kọ́kọ́ ní bíi 70 ọwọ́ á ní ọ̀tún tẹ́ ìjọ wá ọ̀tún alágídí òsì tó ń bọ́ sọ̀rọ̀ yẹn ó lóun ní bẹ́ẹ̀ bí 25 márùn bẹ̀ lórí kéèké òun. ìwọ ló ní gbogbo ìwọ ló ní ìwọ ló fún mi nọ́mbà. sọ̀rọ̀ ní ìwọ ló pé ìwọ ló ní. ìwọ tó fún mi nọ́mbà ló ní. ó dáa mo ti gbọ́ ẹ̀yin bó ìyá fún ọmọ 70. ẹ̀yin ní ìsìn báyìí níbi tọ́wọ̀ dé dúró yìí. ọ̀fẹ́ ló gún wa ni. mo fi òun sílẹ̀ já. ọlọ́yin ló la ká ẹ̀. ní tí ń bẹ́lẹ̀ ní kò já mójútó sọ wá rí tí ń bẹ́lẹ̀ ní. láàfin máa tó sùúrù ló ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù ló sì ní ọ̀tọ̀ ẹ̀yìn lúkòsì ọ̀pọ̀lọpọ̀ sùúrù rí òtó. ọlọ́run bá wa sí. bó ṣe ń ṣépè wù ọmọ sọ sáà má bínú ni sọ̀rọ̀ mi yẹ. kí n máa sàmì. ọmọ sọ pé má bínú. ẹ̀mí tó kíkà ó ti ẹ̀ sọ mẹ́rin kí mo ní ìbọn níwọ̀n tó fún nọ́mbà lónìí lọ́pọ̀ àti ọ̀tún tẹ́ ìjọ kóra yín wá. ọ̀gá ní sùúrù náà lágbọ́ ó wọ́n fi pè ránṣẹ́ sí yín láì sówó. yóò fi ìwọ ló tó pè náà ló fún lépè kò jẹ́ fún lépè. ó tó fún mi nọ́mbà ní ló tó kọ́kọ́ fi ránṣẹ́ sí o olóhùn ní kó fẹ́ nìkan nọ́mbà wọn. èmi pé àgbàrá rédèrèdè ó lè jẹ́ pé lẹ́mu lé abẹ́ ni. hello àgbà èmi sọ ẹ̀ ya mo ti mọ̀ ẹ́ pẹ̀lú ẹ̀mú lọ ayé mo ti mọ̀ màá bọ̀ níbẹ̀ mẹ́bọ̀ màá bọ̀ mẹ́bọ̀ fún mi ní ìṣẹ́jú mẹ́wàá mẹ́bọ̀ màá bọ̀ kẹsẹ̀lẹ̀ kẹ́dùn àṣelóde ṣebí mo rò pé wẹ̀ dáná ebi ti pa mí arábìnrin ebi pa mí jàre mi mo ní mo ṣeré. àfisẹ́ ni fún
àfiṣe ni fún oúnjẹ yìí náà ní sáà ọmọdé oúnjẹ lọ láyé títí ẹ tó wà ní. ṣé wọ́n fún oúnjẹ ṣépè fún ẹ ni. ṣebí àwọn òkú inú náà mi gbé tòde báyìí máa ṣe àjòkó mi àjẹun bẹ̀rẹ̀ tó ṣẹ́. ní àjẹ ni tẹ́lẹ̀ mi náà ṣé èmi ní sọ mi náà ni àkùkù bèdè lórí burúkú tó ń sọ kiri ayé kọ́ ló ń sànú ẹ tí wọ́n fún oúnjẹ ṣèwọ́ ọmọkùnrin yìí ni wo ọ̀rọ̀ gidi kan lèmi tiẹ̀ ní tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ kó lè tẹ́tẹ́ kó wá gbọ́ mi nísìn. ṣé o ní ìjọ jáde ebi pa mí mẹ́gbọ́n kó tó fẹ́ bá mi sọ bẹ́ẹ̀ mi ebi pa mí. wo jẹ́ kí n sọ fún ẹ sọ̀rọ̀ pé ọ̀rọ̀ kan ni mò ń gbọ́ nílùú nísìn báyìí wọ́n ní Oyèbíyì ọ̀rẹ́ ẹ̀ wọ́n ló ti ń padà bọ̀ wá nílùú yìí ó fẹ́ wá jọba nílùú yìí báyìí. irọ́ o Oyèbíyì bá o ibo ló ti gbọ́ ṣọlá láre ni àbí ọgbọ́n. kí ló ń lọ nílùú tẹ́mi ò lè gbọ́ kí ló ń lọ nílùú yìí tẹ́mi ò ní mọ̀. Oyèbíyì padà á jọba lílu. ó ń bọ̀ wá jọba tó ti rí gbogbo àwọn ìwà burú ìwà àbàjẹ́ tó ti ṣe tó ti wù tó bá fi lè padà dé tó jọba pẹ́rẹ́ tí ẹ ti tán. kẹjọ rorokoro mi kí ọ yẹbẹ ọ̀rẹ́ mi ló pé àwọn èmi ni kẹ bá ti jọba ẹmí náà ọ̀rẹ́ ọba mo dọ̀rẹ́ ọba lè yí ni yẹbẹ ọ̀rẹ́ ọba ni màá dà. ọ̀rẹ́ mi ò síwó ló ń jẹ pẹ̀lú gbogbo ìwà burú tó ti wù sí kó tó lọ tó ti gbàgbé ni ó ti gbàgbé tó bá gbàgbé jẹ́ kémi rẹ̀ létí sọ̀rọ̀ pé ńgbà tí ìyá àti bàbá Oyèbíyì tí wọ́n kú kó tó lọ sẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ pé wà àti bàbá Mọ́gàjì ìwọ àti ẹlẹ́jọ́ lẹ̀dí àpòpọ̀ tẹ́ ẹ mú gbogbo ilé Oyèbíyì ilẹ̀ bàbá ẹ̀ tẹ́ ẹ mú tẹ́ ta gbogbo ẹ̀ tán abó ti gbàgbé ó ti àtẹ̀kìtì lọ́nlọ́n ó wá ń talẹ̀ níbí tí ọjọ́ mọ̀ ìlú yìí tó fi talẹ̀ mí tó mú gbogbo ilé onílẹ̀ tó ta gbogbo ẹ̀ tán àbí bẹ́ẹ̀ kọ́ wo oúnjẹ sànbẹ̀ ẹ̀yà. ọkọ̀ lè parọ́ ẹ̀rọjú ṣé ẹ̀jẹ̀ pé àjọ tó wò ni ṣé bí ìrìnàjò kọ́. aṣọ wo ló rà fún mi. bó ra yẹ̀rì kọ́. ẹ mọ gbọ́rọ̀ ọ̀ra yẹ̀rì mọ́ra yẹ̀rì kọ́ ṣé yẹ̀rì ní aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ olórí burúkú tó rà fún mi dàfífá gíní àbí nǹkan táwọn àbókí ń polówó kiri ṣé iṣẹ́ ilé aṣọ tó rà fún mi ládùúrú lẹ tó tà wo jẹ́ kó dín pẹ́rẹ́ ó jẹ sẹ́bẹ̀ nínú yà ọlọ́tẹ̀ kúkú ṣe ìlú tẹ̀mẹ̀ ògún jìnnà síbí ìwà lèkìtì jìnnà Èkìtì gbọ̀nàgbọ̀nà náà ìlú wọ́n ló jìnnà fún ìlú tẹ̀mẹ̀ òjìnnà síbí tó bá ti dé báyìí tó ti lè jọba báyìí tó ti gbé wà láti báyìí torí ó mọ̀ pé yóò yòróró gbogbo ẹ̀tẹ̀ tó ti ṣẹ̀yẹn ó máa yòróró rẹ̀ lára ẹ̀ tó bá ti lè dé báyìí èmi akẹ́rù tèmi mò ń lọ nù. obìnrin dododo iyo ṣé èjè pé èèyàn ogún ọdún ó fẹ́ padà ájóbi lọ́dọ̀ ọjà mi lọ ẹ̀yà ó yẹ ká jọ fòótò ó pọ̀ ká mọ kà á ṣe ẹ̀rọ ọ̀pọ̀lẹ́ parí ìdájí. iye ogún ọdún nìkan kọ́ kódà iye ogún ọdún gan jóyàn lọ́wọ́ ó ti gbà pé bá lọ àbọ̀ àpàdà wàá fàbọ̀ fóníṣẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ìwọ ti gbàgbé gbogbo wa tó wù yẹn ó máa padà lé ẹ lórí ó ń jẹ́ kó dé tó bá dé báyìí àfojú ẹ̀ hàn èèmọ̀. ó ti di bá fojú mi hàn èèmọ̀ obìnrin wọ́n ní wàá kọ̀ mí sílẹ̀. èmi ni ìbàjẹ́ kò fi tẹ kó bá tèmi wo bákan ní kí n bá fi sọ fún ẹni kó tètè wọ́wọ́rọ̀ kọ̀ kó tètè fi ṣàdá torí ìdíjẹ́ kò fi tẹ kó bá tèmi. obìnrin adẹ̀jọ́ náà òun náà olùgbà kan dùn ó yá di pé wọ́n á kẹ́rù wọn á lọ aláàtìṣe ìmáàmù ti ṣe ara rẹ̀ Oyèbíyì dọ̀bà ìlú alẹ́ díẹ̀ o èjì gbìgbìgbìgbìgbì. ẹ̀yin ìyá mi. Osólẹ̀ tánù Osólẹ̀ tánù èmi ni ọ̀sì Lúkòsì oyè èmi náà ní Lúkòsì oyè ọkùnrin lọ gbé sí ẹ̀yin ìlú rẹ̀ àwa rẹ̀ yóò dáa fún ọ ọ ní ṣìṣe o ọ ní ṣílẹ̀tẹ̀ Lúkòsì oyè mo mọ̀ rí ọ torí àìrẹ́wù rẹ lọ́sàn-án bàbá rí ọ báwọn ó ní dínú bọ́ọ̀ ló ti mọ̀ kéèyàn yín mọ̀ mo ti wọ dágbà láàárẹ̀ àwọn ọmọ lójúwe àyìn fún pé àyìn lọ wa o kí wàá wọ̀ ń bẹ̀. àwọn ọmọ mi lábàlá lọ èmi mo wí fún ọ pé bálejò bá béèrè mi kan ni mo wà lẹ́yìn bíi pé wọ́n torí àmọ́ ọba ti jókòó dè mí. owó ọ̀rọ̀ gbọ̀nsẹ̀ ni àyè fi rán mẹ́yìn kókókó ẹ̀wọ̀n yàjó lọ̀rọ̀ tí mo bá wà ìgbọ́dọ̀ jókòó ń bẹ̀rùn Osólẹ̀ ìwọ ni mo wá rí o ìwọ ni mo wá rí o nítorí wá sílé rẹ yìí mo yọ wá ní kò jẹ́ pé mo yọ wá ní. Lúkòsì èyí ò ní pé àwọn olóyè tó kú ò mọ̀ pọ̀ wọ́n mọ̀ ó dà kí ni tó ọba wa gà kò séèyàn kankan ẹbí kó láwa lórí ọ̀rọ̀ yìí ni ìlú Alárògùn lórí ọ̀rọ̀ ìlú Alárògùn ni mo bá wá o
ó yá sọ pé o ti dífá láàfin gbogbo èèyàn sì mọ̀ wípé ifá rẹ tó o bá ti dá báyìí kò sí àgàbàgebè kankan bẹ́ẹ̀ ifá rẹ sì ṣèké kèé mọ̀mú lòmú ṣùgbọ́n a sì ti pè wọ́n sáàfin pé kò wá dífá lórí ọ̀rọ̀ ọlọ́bàdé ẹni tó wá nípa wa mú yìí wà ń kọ mílùmílù bákan láti gbà pé o ti dífá òun wípé oyè bí yóò sí láàrin ìlú oyè tí yóò sí láàrin ìlú táàsì mọ́bí tó ń gbé táàmọ́ bí tá a lè wá sí torí ẹ̀ ló jẹ́ ń dákọ̀ pé oyè délé ń kọ́ ìbáwọn ọmọ oyè náà ni ṣùgbọ́n èmi sì ti mọ̀ wípé ifá rẹ o ti máa ń pẹ́ múra wà á wá sí àbí sọ pé orí àpèrè ó ṣe wà lẹ̀ náà nù ni. Lukosi oyè yóò dáa fún ọ wòmí ọtí sọ lẹ́ẹ̀kan ọ̀ní ifá mi èpòrọ̀ bẹ́ẹ̀ lọ́pẹ̀lẹ́ mi èsèké mo bá lọ́wọ́ àwọn baba ńlá mi ni mo jogún rẹ̀ ni bẹ́ẹ̀ ni torí àwọn baba mi ò sàmúlùmálà bẹ́ẹ̀ òun ò sàgàbàgebè bóun ni ó ti wá jẹ́ tí ó wà torí mi bẹ̀rẹ̀ ntí fa wí láàfin náà ni ntí mo sọ náà nù ntá dùn ó lé lórí náà nù oyè bíyì náà ní fa mú òun ni ó jọba àlú alárogun bó ti jẹ́ nù oyè bíyì gangan òun náà ni ó jọba àfi ká ẹ wá kan èwo tó wá ní ìdààmú rẹ nù rẹ. èmi ò sọ pé gbogbo ohun tó sọ kò rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n ẹni tó ń tẹnu mọ́ oyè bíyì èmi rò pé bó ṣe dí fáwọn èmi wá rò pé àwọn tá a rí lójoojúmọ́ báyìí tá à ń fojú ríra wa àwọn ẹbí Oyèdélé ọmọ ìsálà wọn náà èmi wá rò pé kí ló dé sí fọwọ́ àmọ́ àwọn tá à ń rí ẹni tá àwọn ọmọ ibi tí ó ń gbé ní káyé ìbá wa mú àbí ó ti èkó yìí mo rọrùn sùn ló lè jẹun wa bọ. ẹni pé bóyá kò dá ọ lójú kan nù wo ntífàwínù òṣùlẹ̀ torí eléyìí tó tún wá ń ṣe báyìí tó ń ṣe báyìí èmi ti wí láàfin ó ti tán nù. òṣùlẹ̀ wà mọ̀ pé lóòótọ́ ni ifá rẹ̀ ṣèké ṣùgbọ́n ológun tèmi mi kàn wọ́n pé tó lè jẹ́ ní tá a fojú rí tá a ti rí tipẹ́ tá a mọ ibi tó ń gbé ìfọwọ́ wà á mú àwọn tá à ń rí lójoojúmọ́ báyìí káàyàn lójoojúmọ́ báyìí ìfọwọ́ wà á mú wọn ní ọ̀takọ̀rọ̀ rẹ o ṣùgbọ́n àbí. wòmí Lukosi wọn ní bá a bá parọ́ àá kú bá a bá sòótọ́ náà àá kú náà ni kí ni tó wá dé tá àkùkù wá sòótọ́ òótọ́ ọbẹ̀ mo ti wí láàfin fẹ̀yìn olóye wọn ntífàmù náà nù bóyá kò dá ọ lójú wọn wà fún nǹkan kan níbi bẹ́ẹ̀ mọ̀ fún ọ ọmọ pé gbogbo ara mi kìkì ogun èmi la lógun ní alógun lápá gbogbo àṣẹ kìkì ogun bẹ́ẹ̀ ni bí n bá ní máa ń jó lórí omi kó ní kẹrù rẹ̀ wá ni bẹ́ẹ̀ mọ̀ wí fún ọ ẹ̀kú mi. ẹ̀yin ìyá mi ọ̀dà Lukosi náà wà láfíà rẹ̀ wájú ẹ̀yin náà wájú ìbọn fẹ́ mọ̀ bí ẹni pé ọkàn rẹ̀ ṣe bí eléyìí wọ́n wà jẹ́ kó yí ọ pẹ́ jù náà ni ìbọn lójú tó ọ lè fi rí rẹ̀ ọ̀dà wò mí gbogbo bíkíbi tí n bá dúró sí oògùn wà ń bẹ bí n bá dúró irú mọlẹ lódú o wò lajú kọ mọ o nà wájú. tó ojú mi àjímọ́rọ́rọ́ àyà mi ọ̀kan mara adé afẹ́yìn ìyá mi àjẹ́ lọ́jọ́ tẹ̀ ń jẹba ìsàlú ayé wọ́n nítorí kílẹ̀ fi ń jọba ìsàlú ayé ẹ nítorí kójú ó lè rí káyà ó lè mọ̀ ẹ wá sí mi lójú inú kí n hàn torí bẹ́jà ńlá bá sọ lómi àrílẹ̀ omi bárò gidi bàbá sọ lálẹ́ odò àárílẹ̀ odò ni bá a bá fẹ́ mọ lójú dandan ni yóò ríran òkùnkùn kó parada ìmọ́lẹ̀ kó yọjú ẹ̀yìn Lukosi tẹjúmọ́ ọ̀yẹ̀là wọnú ẹ̀. kí ni tó rí. ọmọ yẹn tó ń dákọ iná náà tó ń sọ̀rọ̀ iná ni. oyè bíyì lórí oyè bíyì náà ni tó bá dé lórí. ó dà ìrùkà ẹ̀rín lọ́wọ́ lórí àga. ọ̀rí náà ọ̀rí wò mí àwọn alálẹ̀ ló fi hàn. ẹ̀jẹ̀ bá a sọ́kọ̀ bá a mọ̀ bí a kọ́. akínní ìdè èyí tí mo fẹ́ kọ́ ọ̀rí náà lórí. wò mí kó má dàbí ẹni pé mi nìkan mò ń rí òun ló jẹ́ kí n fi hàn. wọ́ kò sọ́nà míì kò sọ́nà àbújá kan lọ́rùn ọ̀pẹ oyè bíyì ni àfẹ́kẹ́ wà kan bẹ́ẹ̀ bá wà kan kó jókòó sórí ìkẹ́ alárogun ẹ wo. àbó lè ní nǹkan tó lè ṣe fún atáyé mọbí ọ wà ní. Lukosi ṣé ìṣe pé wọ́n ọmọkùnrin o ti gbàbẹ̀ tẹ́lẹ̀ lọ́wọ́ àwọn ìdílé Oyèdélé ṣé ìṣe pé o ti gbàbẹ̀ tẹ́lẹ̀ ojú rẹ dúdú bíi kíní kó má jẹ́ pé o ti lọ wá nǹkan kan ṣe sí kíní ìdí kọ̀rọ̀ tó wá ń yọ mí lẹ́nu tó ń yọ mí lẹ́nu mo tún fi hàn ní ìṣọ́ tún sì ń sọ̀rọ̀ náà sí ò sí. wọ́n bí inú ojú ló lè dalè mí ṣe o mo rí ọ náà o ṣùgbọ́n tó wáyé pé nǹkan tó lè ṣe tí iye ìwálé bá wa ṣe o òrà wọ̀ mọ́ bí i ń wọ̀n mọ́ ní kó tó mo dé kò rí. ǹbẹ́ bá ti gbàbẹ̀ tẹ́lẹ̀ orí ibú tẹ́ ẹ mọ́ ń gbà káàkiri ìlú iná lẹ́ẹ̀mọ̀ wá tí ò sọnù káàkiri ẹ mọ̀ wá tí ò sọnù kiri ọ wà lára rẹ.
gbogbo yín làṣírí yín ó padà tún nù lù ẹ bá bí yín dẹ ẹ má wòye bí yìí kan kò sí tọ́kàn mi. ẹ má wà ẹ ríra wò tó bá wù yín kẹ ẹ má wòye oyè bí yìí kan kẹ ẹ lọ́fẹ́ ní kankan jọba bí wàhálà bá dé bí jì bá dé kòkú lé délé mi báwọn yẹn wá kan báwọn yẹn má wá kan bí jì bá jà láàfin kòkú lé délé mi ọkàn mi o. ẹ̀gbọ́n mo jáde láti inú ilé wa rí yìí fún àwọn ọ̀rọ̀ kan. ẹ̀gbọ́n mo gbọ́ nǹkan kan pẹ́yìn lẹ fẹ́ jẹ ọba ìlú wa. ẹ̀gbọ́n mi owó tí mo ní ni mo fẹ́ yá yín báyìí o tẹ́ ẹ bá máa jọba ìlú wa ẹ nídìí Jésù o. You need Jesus. Torí ẹ̀mí fún ara yín mọ̀ pé gbogbo alájọ mọ̀ pé ìlú wa yẹn ẹni jẹ baálẹ̀ lásán wọ́n pa á tú ẹ́ káwọn bá sọ pé èèyàn tó fẹ́ jẹ ọba tẹ́lẹ̀ mọ̀ pé a lot of people ló máa bí fún ipò yẹn. ẹ̀gbọ́n mi ìlú wa yẹn dẹ̀kẹ̀rẹ́ ẹ mọ̀ pé ìlú wa yẹn le gan ó le gan ni wọ́n bá nìkan le ó le gan ni nílùú jẹ́ pé ẹni bá máa joyè nílùú yẹn ó gbọ́dọ̀ múra gidi ni. ẹ̀gbọ́n ẹ wo èmi máa bẹ̀ yín ni o ẹ jọ̀ọ́ nítorí ẹ nídìí Jésù o ẹ nídìí Jésù o tẹ́ bá fẹ́ jọba ìlú wa ẹ nídìí Jésù. ẹ̀gbọ́n mi. àbúrò sórí inú mi dùn ohun tó sọ yìí because fẹ̀kàn tẹ́lẹ̀ náà ọba tí wọ́n ń pariwo ẹ̀ mi ò lọ bá jẹ so kí ni màá nídìí Jésù fún ó ti sọ̀rọ̀ ó ti yànnà náà ó ní tí mo bá fẹ́ jọba mo nídìí Jésù nígbà tí mi ìdẹ ti jọba kí ni mo nídìí Jésù fún. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n ẹ̀yin ò nídìí Jésù ẹ nídìí Jésù o. For how long will you keep on postponing your salvation? Táìmù ò sí mọ́ wílé tẹ́ ẹ ṣe yìí ẹ mélòó lẹ fẹ́ máa lo ní ọkàn òkúta. You need to give your life to Jesus. ẹ má ti fi ayé yín fún Jésù. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n ẹ̀. ìdáhọ̀ lọ sí mo ní kò ṣe jọ. ìdáhọ̀ ni so ìdáhọ̀ lè ṣe ọ̀rọ̀ mi. kò sí wàhálà lọ́ba mi ní sọ fún mi. ìdáhọ̀ lè ṣe ọ̀rọ̀ mi. àǹtí sẹ́yìn ìwọ̀n yìí tí mo ti ń bá yín sọ látọjọ́ yìí ó ti yẹ kẹ́ mọ̀ pé tí ò bá ká mi lára mi ò lè máa bá yín sọ because kò àǹtí ẹ jọ̀ọ́ nítorí tọ̀ náà ẹ jọ̀ọ́ tí mi bá nídìí mi ní sọ wípé kẹ́ bá mi bá àwọn company yìí sọ̀rọ̀ kí wọ́n yá mi lówó yìí owó ìgangan ni kókó mi tí wọ́n bá yá mi ẹ̀yin gan máa gbádùn mi. oyè wọn sọ pé wọn yẹ lówó ni ó yẹ kó ti mọ̀ ọ̀rọ̀ company wa ẹ tó bá yẹ lóyè wá tètè san ó yẹ kó ti mọ̀ ọ̀rọ̀ company wa. sẹ́rí àǹtí sísan ọ̀nà sísan kékeré nìyẹn kí wọ́n fún mi ní 6 months àfi 3 months dá padà kọ́ ẹ̀ ní month tó bá yá mi máa dá padà kí wọ́n yá mi kí wọ́n jọ. ìwọ jíjẹ ọba ìwọ mò ń bá wí o dẹ̀ tún wẹ̀yìn bóyá pé iṣẹ́ pé mẹ́ta ń bí mi. ìgbà tó jẹ́ pé ọ̀rọ̀ yìí ò yé mi now because èmi tí mo dúró wájú yìí sọ́ba ló dúró wájú yìí àbẹ́mi òye bí yìí. ìwọ jíjẹ ọba ìwọ tẹ ká máa yáwó lọ́wọ́ ẹ̀ ló tún wá yáwó lọ́wọ́ kọ́ńpìnì wa. odidi ọba ẹ dákun kí mo fi jọba ẹ rí alẹ́ sí pé oyè bí yìí ló dúró síwájú yín kì í ṣe ọba kankan o. ọba ni ẹ ọba náà ilẹ̀kùn irun kẹrẹ ló mú dání yìí ó dẹ̀ jẹ́ adé táwọn ọba máa ń dèyàn ìfìlà tó máa ń dèyàn òde sí orí ó tún lò lẹ̀kẹ̀ sọ́rùn. ilẹ̀kẹ̀ irun kẹrẹ. àǹtí torí mo mọ̀ wípé ọ̀rọ̀ bí iṣẹ́ tó yẹ lọ́wọ́ tẹ wà kẹ́ ẹ lọ́ máa ṣe wòlíì tàbí pásítọ̀ torí àwọn irú ìran tẹ́ ẹ̀ rí yìí kò yé mi ó yẹ bí ìlú dọ́wájú yín kì í sọ bá kankan ló dọ́wájú yín so ibi tẹ́ wá ti rán bá ò yé mi iṣẹ́ wòlíì tó bá jẹ́ pé ìyẹn lè mọ̀ wípé ẹ fẹ́ ṣe tàbí pásítọ̀ is better kẹ́kú máa ṣe. ọlọ́run pè mí nílànà yẹn mi ìmọ̀ jí tọ́lọ̀ fi ìran ràn mí ọba ni ẹ. sẹ́ẹ̀rì gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí kò kàn mí torí wọn kì í jẹ ọba ìdílé wa ọ̀rọ̀ owó tí mo bá yín sọ yìí ló wà very important life mi ọ̀rọ̀ owó school àbúrò mi ni mo sọ pa ẹ̀
tí mo bá dẹ̀ gbà délé company tí wọ́n yá mi mo máa return ẹ̀ pápápá. Àwọn arú òran tẹ́ ẹ̀ rí yìí kò kàn mí mi ì mọ̀ ń pa àrán tẹ́ ẹ̀ rí oríṣiríṣi sí ìyẹn yìí. Irùkẹ̀rẹ̀ ló mú dání yìí fìlà tó wọn bá máa ń dé lóde sórí yìí ilẹ̀kẹ̀ ọrùn ẹ̀ lélẹ̀ náà. Àǹtí gbogbo yẹn kò kàn mí because ọ̀rọ̀ yìí pé ẹ ṣe bí wòlíì ẹ ṣe bí pásítọ̀ yìí kò yé mi because ọ̀rọ̀ bàtẹ́ ń sọ yìí wọn ò kí n jọba ìdílé wa táwọn fi ọba lọ mi náà oyè bí yìí lórúkọ mi kò sí ọba bẹ́ẹ̀. Wọ́n ń jọba ìdílé yín tí wọ́n bá ń jọba ìdílé yóò dájú pọ́nà fẹ́fẹ́ ṣe olórí ibì kan nìyẹn tó bá dẹ̀ jọba ìdílé yín kò máa múra. Àǹtí ohun tó ṣẹlẹ̀ ní pé ẹ má tiẹ̀ fi ọ̀rọ̀ ilé bo ohun tó wà very important mo ti bá yín sọ tó wà very very important sí life mi mo ti bá yín sọ ọ̀rọ̀ bá ọ̀nà ọba tẹ̀ sọ yìí kò kàn mí. Ṣé nǹkan tí mo rí tí mo sọ? Àǹtí ẹ bá mi sọ̀rọ̀ ilé ẹ bá mi sọ kókó náà dáadáa ṣe ti gbọ́ ọ̀rọ̀ owó ìwà very important sí mi ṣe ti gbọ́ kò sí kàtẹ́ ní kí n sì tí mi ní ṣe ní bá ti bá mi ṣe tí mo rówó ìgbà ó ti tán kò sí wàhálà mọ́. Òun ṣáà máa múra ó mọ̀ pé ìrántí máa ń rí ó máa ń ṣe. So much for watching this interesting episode of Orishawele. Please, if you have not yet subscribed, click the subscribe button. God will bless you. See you in the next episode. Bye bye.